tiwa báwo ni yóò ṣe wá. Ẹ káàbọ̀ sí orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní pé ẹni tó bá parí òwe wa tó sì dáhùn ẹ̀ dáadáa, ó ní àǹfààní sí ẹ̀bùn wa, ìyẹn ẹgbẹ̀rún 5,000 naira. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. Àgbà ní ẹ̀tù, àgbà ní ẹ̀tù. Òwe mi ìkejì, ẹ parí ẹ̀. Àgbà tó so yangan mọ́dì, àgbà tí ó so yangan mọ́ ìdí. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì dáhùn ìbéèrè mi dáadáa tó ní àǹfààní sí ẹgbẹ̀rún 5,000, ìyẹn 5,000 naira. Orúkọ tèmi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Láti máa gbádùn ètò wa, gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ẹ̀yin olólùfẹ́ wa pátá ní pé kẹjọ kẹ́ subscribe sí YouTube channel mi, ìyẹn Amọ́lẹ́sẹ̀ YouTube channel. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Remember, our culture is our heritage. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ ṣé gan.